gbogbo ẹni tí kódà bí òkè tó bá dá làákàyè ni ó yẹ kó mọ̀ pé ọ̀rọ̀ àwọn sàhábà kò ní láti jẹ́ ọ̀rọ̀ bí àwọn mẹ́mbà ìsìláàmù yòókù bí mẹ́rẹ̀ ṣe jẹ́ nínú ìsìláàmù ẹ̀sì pé mẹ́mbà kan ní wá tá a bá yọ fókí kúrò níbẹ̀ kò tún mú kankan kò ṣe kankan láàrẹ̀ ẹ̀sìn ọmọlúwàbí àwọn sàhábà ó ti lọ papọ̀ mọ́ credibility al-Qur'an ó ti lọ papọ̀ mọ́ báwo ni ìsìláàmù ṣe jẹ́ ní òtó gẹ́gẹ́ bí ẹ̀sìn ní tẹ́ bá rí tí gbogbo àwọn afá ìsìláàmù lápapọ̀ tí wọ́n jókòó ti súnà Nábì tí wọ́n bá ń ṣúgbà ọmọlúwàbí àwọn sàhábà kì í ṣe nítorí pé wọ́n fámìlì mọ́ wọn àwọn sàhábà ọ̀dà wa mọ́ àwọn náà dá wọn mọ́ àárí wọn sójú rí àmọ́ nítorí wípé ọmọlúwàbí wọn ní ó ṣe pẹ̀lú al-Qur'an tọmọlúwàbí wọn bá jábọ́ al-Qur'an yóò jábọ́ tó àwọn ni wọ́n gbà wá accusations lọ́tún lọ́sì nípa ọmọlúwàbí àwọn sàhábà táwọn kan ní àwọn ṣekú pa Nábì táwọn kan ní wọ́n lé Ànábì ní wọ́n fún wọn fẹ́ fún májèlé àbí whatever wọ́n ṣàbùsí Ànábì wọ́n sọ̀rọ̀ Ànábì bá mi lẹ́yìn ikú Ànábì wọ́n wò kú Ànábì hàn òye ni wọ́n lọ jà sí yòròyòrò ayé tó bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n rí tòótọ́ problem táwọn mùsùlùmí ní kì í ṣe díẹ̀ a ní major problem tó ráwọn tó bá lè dẹ́rù nǹkan báyẹn wò kò kéré nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n lè ṣe kí wọ́n hàn súrà kan sínú Qur'an ẹni tó lè sọ̀rọ̀ Ànábì bá mi àsọtẹ́lẹ̀ Ànábì tó yí padà à ń nú àsọtẹ́lẹ̀ Ànábì náà la Qur'an wa so kò ní wọ́n lá láti yí Qur'an padà kò ní wọ́n lá láti fi tí ò sí ń bẹ̀ sí kò ní wọ́n lá láti yọ nǹkan tó wà ń bẹ̀ kúrò bẹ̀ ńlára ò fi ta gbogbo ẹni bá mọ nóró nígbà tó bá rí ọmọlúwàbí àwọn sàhábà tí ń bá ń yílẹ̀ wọ́n ní wọ́n ilé ibú àgbà èébú kékeré bó ṣe kéré tóun ó ti tó láti fi gbé ọmọlúwàbí àwọn sàhábà yílẹ̀ ìsìláàmù wa là ń gbé yílẹ̀ lódìdí ní a fi ní láti kìlọ̀ fúnra wa Olúwa ti ṣe ní tó yẹ kó ṣe fún wa ó sọ̀rọ̀ ọ̀rọ̀ yanjú ó dẹ̀ sí ìwé tó gbélé wa lọ́wọ́ ìyẹn Al-Qur'an Ànábì jíṣẹ́ iṣẹ́ yanjú ó ní taraktukum ala al-mahajjatil bayda ọ̀nà tó clear ni mo fi yín sí ń fi yín sínú òkùnkùn gbogbo kéwù ìwádìí ló kọ ìwádìí àti gbogbo táwọn èèyàn bá ń pè é tí wọ́n bá fi fẹ́ gbé wa kúrò níbi tó clear lọ síbi tó ṣókùnkùn tó o bá listing sí you are on your own o lọ́lọ́run láti blame tọ́lọ́run ní wa yuhadhdhirukumullahu nafsahu ọlọ́run ni mo kìlọ̀ ara mi fún yín o mo kìlọ̀ ara mi fún yín mo kìlọ̀ ara mi fún yín ìyà rẹ̀ tóbi ìbáwí rẹ̀ lágbára nínú ṣubú téèyàn gbọdọ̀ ṣubú láyé gẹ́gẹ́ bí mùsùlùmí òun ni kó ṣubú látara àwọn ẹni rẹ̀ kó ṣubú látara àwọn awliya Allah kọrin ọlọ́run ọba fín látara àwọn tó fẹ́ràn kódà ọlọ́run yára yááfì ẹ̀ṣẹ̀ tó bá ṣe ju kó ṣe àwọn ẹni rẹ̀ lọ Olúwa yára yááfì ẹ̀ṣẹ̀ tẹ́rú bá fi ṣe lọ́run fún rẹ̀ ń pé ọmọ àmọ́ tó bá kọlu àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́ àwọn tó láṣẹ pamọ́ àtàṣe sílẹ̀ níwájú ọlọ́run nínú ẹni tó fojú di kódà ẹni tí ń bẹ láyé nínú ọkùnrin nínú obìnrin nínú àwọn tó gbúrò wọn pẹ̀lú dáadáa pé wọ́n gbìyànjú tọ́lọ́run náà tó ròyìn wọn tọ́lọ́run kí wọ́n ní 9-10 tó bá wẹ́ni tó lè larí mọ́ tó bá rí tó bá tayọ àwọn eléyẹn orí ibú tíyẹn ṣe kì í ṣe díẹ̀ o orí ibú tíyẹn tún máa fi jíṣẹ́ fọmọ àtàrọmọdọ́mọ ńlọlú ẹ̀ṣẹ̀ ọlọ́njọ́ mọ́jà bá wọn ṣe orí ibú náà àkíyèsí fún gbogbo ẹni tí ọmọ tí ò ní wọn sọ fóun náà lá ní ká pé ọ sí o àbájá wa àbánifin wa àṣìbá wa là wa àkíyèsí lásán ni wáàzì ni wọ́n pẹ̀lú ẹ̀ àti táníjí nítorí ikú tẹ́nìkan kan ọ̀bá dágbà tó lè jálùwà at any time kí láfi jábọ̀ fọlọ́m iṣẹ́ wa tá a mọ̀ ẹ́ ṣe nínú àwẹ̀ tá a kí tá a gbà ájì tá a ṣe tí ọjọ́ táwọn ẹni retán yìí àwọn iṣẹ́ tí ò pé tá a fẹ́ kó lọ bọ́lọ́m kò tún gbọdọ̀ bàjẹ́ o àti gbọdọ̀ fi san gbèsè tó bá dijọ́ àkìyàmọ̀ ló kọ́ pa à ń ṣèwádìí ní tí ó kàn wá. tilka ummatun qad khalat ìjọ kan ni wọ́n tó ti lọ Olúwa ní sọ bẹ́ẹ̀ ní Al-Qur'an laha ma kasabat rere tán bá ṣe àwọn náà lẹ̀sẹ̀ aburú tán bá ṣe náà wọn ní ibi èmi ń pé kí ló dé tí sàbí báyìí ṣe báyìí èmi kọ́ ní ìjẹ́jọ́ rẹ̀ wala tusaluna amma kanu ya'malun àwọn iṣẹ́ tí wọ́n ṣe ẹ̀kẹ́ ìṣẹ̀yìn lẹ́ ìjẹ́jọ́ rẹ̀ ìyẹn ó ṣe wá tún gbé orí ibu nínú sí oníṣẹ́ tiẹ̀ gẹ́gẹ́ ti bìbà nínú iṣẹ́ rẹ̀ tó ọmọ bó ṣe ṣèṣirò ẹ̀ ní ẹ̀bá mọ́ minus and plus ó yẹ kí ìyẹn mọ́ fi gbẹ́sìn yẹn gbà mí pé eléyìí kàn mí eléyìí ọkàn mi ọ̀rọ̀ ẹ̀sìn tóbi ìmọ̀ ẹ̀sìn fẹ́jú ó ti dọjà nínú kéwú ó yẹ kọ́ ọmọ tó kàn ọ́ níbẹ̀ ọba kátẹ́rà débi kankan pé tán wí bí ọkàn mi ní tí ó kàn mí ni tí mo fẹ́ fi jábọ̀ níjọ́ àkìyàmọ́ tí mo fẹ́ wí fọ́lọ́run tí mo bá dénú sàárè òun lọ́kàn mi ìyẹn gẹ́gẹ́ ní kéwú òun ní mọ́lẹ̀ ọlọ́mọ fi wá sínú òkùnkùn mo yọ́nú sí gbogbo àwọn tán láwọn arẹ́dí àti sọ̀mìtì ẹ̀mí àwọn Abubakar bẹ́ẹ̀ Umaru bẹ́ẹ̀ Osman bẹ́ẹ̀ Ali bẹ́ẹ̀ Ọlọ́run lóhun yọ́nú sí wọn ìwọ tí ò tí ì yọ́nú sí tọ̀ mọ́ bó ti jẹ́ wájú rẹ̀ dákun mọ́ sí ibú lára àwọn tó lóhun ti yọ́nú sí ẹ̀bẹ̀ Ọlọ́run ti mọ̀ pé àwọn kan dé lẹ́yìn tí wọ́n mọ̀ tán náà wò dé àwọn sàhábà ó wá ní àwọn ẹni eré tí ó dé lẹ́yìn àdúrà tí ọmọ wà lẹ́nu wọn ní pé Ọlọ́run jọba foríjì wa ṣáájú wa foríjì wa náà Ọlọ́run má jẹ́ kíkí ni kọ́họ àwọn sàhábà wà lọ́kàn wa má jẹ́ dọ̀tí wọn wà lọ́kàn wa ó ṣe dábí kò ṣe dábí ká mọ̀ wá jọ́ọ̀jì wọn ká gbé kóòtù kalẹ̀ lé ayé bí kéèsì 1400 years ilé ká wá gbé kalẹ̀ nísìnyí pa fẹ́ dájọ́ rẹ̀ tá a láwọn ẹ̀rí lọ́wọ́ tí ò sojú wa tá a mọ̀ pàtó ń tó ṣẹlẹ̀ ńbẹ̀ ká mọ̀ investigate irú mátà yẹn níwò yìí ló kọ knowledge tá a mọ̀ ipá ìmọ̀ kan ni ló kọ ọ̀mọ́lẹ̀ tá a mọ̀ ipókùn kan ni Ọlọ́run sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ Ọlọ́run láwọn ẹni rẹ̀ àdúrà tí wọ́n mọ̀ ṣe tán bá dé gbẹ̀yìn ni Ọlọ́run fi ìdọ̀tí sàábé sí mi lọ́kàn o dípò pé máa wá bá wọn ṣépèlé sàábé àbí máa bá wọn láìfi àwọn sàhábà àwọn ọmọ rúfẹ́ Sayyidina Ali ń sànà pẹ̀lú àwọn alábòsí àwọn tọ́pọ̀ ànábì tó fún un níwọ̀ jẹ àwọn tán sọ̀rọ̀ ànábì bá mi lẹ́yìn tá ànábì kú tí Ali ṣe dábàá tó bá jẹ́ pé gbogbo tẹ̀ yẹn correct ó fún un lọ́mọ fẹ́ ọ̀dọ̀ rẹ̀ ní Umm Kulthum wá wà yẹn ọ̀dọ̀ Umar tí Umar fi jáde láyé Allahu Akbar ó bímọ fún Umar radiyallahu ta'ala anhu kúlódé tí Ali sànà pẹ̀lú ẹ̀ níjọ́ tí Umm Kulthum náà wá jáde láyé tó kú Hasan ọmọ Ali
ó ní láti ránṣẹ́ pé Abdullahi ọmọ Umar pé wọ́n ní kọ́ wá kírun sí mọ́kò sí mùlára ẹ wò fẹ́ ẹ wò tí wọ́n bára wọn ṣe Sayyidina Ali sọmọ ní Abubakar lẹ́yìn ikú ànábì ni ó sọmọ ní Umar ó sọmọ ní Uthman a máa rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá a rí wọn lálábòsí kọ́ máa wá ní mu àwọn ọmọ rẹ̀ lóko àwọn alábòsí ṣé nítorí kẹ́lẹ́ jọ wọn ẹ dákun ẹ má jẹ́ aṣọ ibú lára wọn sahaba nabi ridwanullahi ta'ala alayhim ẹnu wọn kò kọta sí lérí pé àlébù sàbí kò gbọdọ̀ tẹnu wa jábọ́ ìtàn gbogbo tó ṣẹlẹ̀ lẹ́nu wọn ká má dà sí i nígbà àfi kẹ́kọ̀ọ́ ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ni òkùnkùn ni ọlọ́mọ jẹ́ àfọ òkùnkùn kẹ́kọ̀ọ́ kì í ṣe nǹkan rẹ̀ kì í sọ̀nà táwọn tí à ń tọrọ pé kọ́lọ̀ ń jájọ́ wọn kì í sọ̀nà tán rìn fi haqqihim léyìn tí ń bá ti ń jẹ́ sàbí wala tusi'u dhanna bihim mọ́rùn tó bá burú sí wọn o nítorí ọba lè rò sí bàbá rẹ̀ tó lè rò sí ìyá rẹ̀ mọ́rùn sáwọn sahaba nabi fa aktharu ma yunqalu mukhtara'un ọ̀pọ̀lọpọ̀ nítorí táwọn onítàn kọ yẹn pé historical fact là ń kà jáde mukhtara'un wọ́n rọ̀ ọ́ ni torí tí ìjà bá ṣẹlẹ̀ gbogbo ńlá ká ìmọ̀ tẹnu wọ́n rọ̀ yìí tí ìjà bá ti ṣẹlẹ̀ àkọ́kọ́ tí máa ń kọ́kọ́ kú ẹni tí máa ń kọ́kọ́ kú lójú ogun òdodo ni àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ kú tí ìjà bá ti bẹ̀rẹ̀ òdodo ni torí kò tó òdodo ọ̀rọ̀ ikọ̀ kíní kejì ọ̀rọ̀ ọmọ ilé ọmọ dín irọ́ ọmọ wà ń bẹ̀ nítorí kálukú fẹ́ jàre ìjà tó wá ṣẹlẹ̀ tí ò ṣojú wa ẹni tó ṣojú gan lè mọ̀ pàtó kíní ṣẹlẹ̀ kí làṣírí ti ń dìjà láàrin Iran àti Israeli ó lè mẹ́jọ ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ láyé lénìí látó wá pé tí 1500 years bá gorí ẹ̀ tí ń gbà náà láwa investigate matter náà knowledge wo la fẹ́ ní tá a fi wá ní àrídájú tí mọ́lẹ̀ rí ó fi wá wà lọ́rùn pé tá a fi ní mọ́lẹ̀ ká fi dá sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ láti mutashabi òmùkú jùmọ̀ kàmúlẹ̀ Olúwa sọ̀rọ̀ yẹn jùmọ̀ Al-Qur'an ní àwọn sàhábà ṣe bá a sọ yí pé zọ̀níyù ṣùbútì àmọ́ dànù tó bá ti fi rí gbà Kùránì ó gba àwọn rìpọ́ọ̀tù tó wá tó pọ̀ fí àwọn sàábé gẹ́gẹ́ bí alábòsí gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ sáàrí ipò ti gbà Kùránì lérí ni wọ́n dáhùn tá ń lò ń bomi yẹn kí lè tá lò ń bí canon debate ọlọ́mọdé àwọn ṣẹ́nu ọlọ́njẹ́ aláti wọ̀ tán rí mo fẹ́ léyìí pé ara mi àti gbogbo kálukú sákèsì ní méso mímọ́ o a bá ń wá notorious aláìmọ̀kan notorious jahil èmi ní ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ ẹ̀yọ̀ kan tí Ọlọ́run ni ó yé mi ní pé ọ̀nà wo ló já síbi ìyọnu Ọlọ́run òun lèmi júwe fún gbogbo ẹni tí ìmọ́lẹ̀ Ọlọ́run bá ń bẹ nínú ọkàn rẹ̀ àkúrò